FujiNaija.com. ọ̀làjú ṣàlàyé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìwé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìwé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìwé ọ̀làjú ṣàlàyé olófin ìdáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé ó tó wá di mọ́rí gìtá ọ̀làjú ṣàlàyé ẹṣin ti dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé. More music at FujiNaija.com. ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa. kábíyèsí olódù tó máa rí ọba tó lè ṣohun gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo lásìkò gbogbo àtìgbà gbogbo tó bá wùn. gbàgbé àṣà ìdílé wa. ọba tó máa ń fún wa lọ́pọlọ tó ń fọpọlọ dààmú ẹni tó lọ́pọlọ tó gbọ́pọlọ lọ́wọ́ ẹni tó lọ́pọlọ á tún fẹ́ni tí ò lọ́pọlọ á tún gbà lọ́wọ́ ẹni tó lọ́pọlọ fẹ́ni tí ò ní. a ṣe yóò wú ni. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìbàlọ́. ọba tó lè pé ká sùn ká má jí mọ́ ó tún lè ní ká jí ká jáde ká má wọlé ó tún lè ní àwọlé ká má tún jí ọba a ṣe yóò wú ni. wọn á bomi sórí omi bá ti ń kán wọn á gbọ́mọ sí mẹ́yìn. ọba lánàá ni ọba lónìí ọba tó nọjọ́ ayé gbogbo yágbóyá jù ọkùnrin ogun. bójú ọmọ kan bó bá sì ó dọwọ́ rẹ lónìí o. ló jágbà. yorùbá wípé àdáṣe ní máa ń hun ọmọ ìbá kan kì í hun. ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjú dé. Lagbo Faaji ló bọ́ sétí ìgbọ́ rẹ. BOLAJI AJARA lórúkọ tèmi. nínú àṣà ìdílé wọn tún máa ń ṣe. Ìbàdàn rédíò ló ń pè bí. kíkọ́ bá mú débi àrò tí ó níná àwọn àṣà. Ìbàdàn house làwa kalẹ̀ sí o. wọn á yóò mi tán mú ìdálé lá. tó o bá ń gbọ́ ó tàwọn iyọ̀ tó o bá ń gbọ́ ó tọpinpin èyí gangan ló ń pè ló tọpinpin. wọ́n nítorí kó má bà níṣòro nílé ọkọ civilization ló jágbá ìgbòho tàdá ìfà ọ̀làjú dé. tó bá ń gbọ́ wípé the number one rédíò tó jẹ́ wípé o lè kọ́ ẹ̀kọ́ jẹ́ fàájì one or two things kó orí kọ́ ń bẹ̀ Ìbàdàn rédíò ló ń sọ. tó bá ń gbọ́ ìkànnì tó kọjá rẹ́kẹ̀rẹ́kẹ̀ yìí gangan ló ń pè bẹ́ẹ̀ o. èèyàn gbọ́dọ̀ fi kúwé oorun kò jọra wọn. ọ̀làjú ṣàlàyé ọ̀làjú. ọ̀tọ̀ ní kìnìún ọ̀tọ̀ lẹ́kùn bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ lérin ìyàtọ̀ wà láàrin wọn. òyìnbó ló ṣèwé ìdúró ọ̀làjú ṣàlàyé. bí kìnìún ṣe lè sọ pé òun ya wèrè tó bá rí erin wọn bí ìyá ẹ̀dá àti ẹ̀kọ́ jápaná. àfi tó bá jẹ́ pé kìnìún yẹn tó bí 10 sí bí 20 nìkan náà lè dẹ́rù bà erin o. ó tó di wọ́n wá kú mọ́tò. èèyàn dúẹ̀dì ò lè tó bẹ́ẹ̀ kan láwọn ó kojú ìnàkí o àfi tán bá gbébọn àtàwọn bọ́ọ̀mù dání. ó tó di pọ́n káwọn kú bàjẹ́ o. ohun tá à ń sọ ni pé ìkànnì ilé yìí kọjá rẹ́kẹ̀rẹ́kẹ̀ ìkànnì ilé yìí kúrò níkànnì tó ń bẹ́ tọ́lé lórí. wọ́n wá lóko ọ̀làjú ṣàlàyé oṣù tí dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé ó tó di pọ́n wá. try kó jẹ̀gbádùn try kó máa tọ́jú ẹ̀mí ẹ o. òkúta náà fi ń ṣáná ńgbà kan ọ̀làjú ṣàlàyé ká tó máa lo ṣáná òyìnbó. gbogbo ẹ̀dá tí ò bá ti lè ṣe fàájì gbogbo ẹ̀dá tí ò bá ti lè tọ́jú ẹ̀mí ẹ̀ gbogbo ẹ̀dá tí ò bá ti lè tọ́jú ara ẹ̀ tó bá kọ̀kú tú ẹni o. ká tó máa lo pressing iron. torí tó bá jẹ́ wípé ikú máa ń fúnyàn ní date and time ní sọ̀rọ̀ kó gbowó tó save sàkáǹtì gbogbo fàájì tó fẹ́ jẹ wàá sáré jẹ́ kọjọ́ òkú tó dé ṣùgbọ́n kò kì í fúnyàn ní quick notice á kọ̀ dé from nowhere ni. bọ̀ǹgùdù náà fi ń ṣe bẹ́ẹ̀ ńgbà kan. wọ́n ní tẹ́yẹ bá jẹ báyìí lẹ́yẹ máa ń gbé fò. kíkọ́ọ̀tù Yorùbá tán pòwe yẹn wọ́n mọ̀ nǹkan tán pa o. òṣùpá náà fi ń kájọ ńgbà kan. kó tó di pọ́n pé kàlẹ́ndà dé o. òṣùpá náà fi ń kájọ ńgbà kan. kó tó di pọ́n pé kàlẹ́ndà. ayé àwọn ìyá wa kò sí nǹkan tó ń jẹ́ ṣàwámà kò sí nǹkan tó ń jẹ́ pizza wọ́n gbọ́dọ̀ tiẹ̀ ti fẹ́ bá a pàdé. wákàtí. ṣùgbọ́n àwọn ọbẹ̀ kan wà táwọn ìyá wa yẹn máa ń sè láyé ìgbà yẹn àwọn ọbẹ̀ tó jẹ́ pípé tó bá jẹ àwọn ọbẹ̀ yẹn you sef you go enjoy yourself àgbàtún ara inú àdùn àwọn ọbẹ̀ tó máa fi kòkò sè tá máa hó ṣùkùṣùkù tó jẹ́ pé after 45 minutes ó sì máa hó nínú kòkò tán fi sè. ó tó di pọ́n kó designer dé o. wàá
wàá rí tí epo á máa ṣe rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lórí ẹ̀ ní. kágbá ṣàánú lárugẹ. ayé ìgbà yẹn ẹran ìgbẹ́ ni wàá jẹ ẹran ìgbẹ́ tó máa wà òkè tẹ́ pé ẹran ìgbẹ́ tẹ́ bá jẹ lẹ́nu ó ṣeéṣe kó má jóhun lẹ máa jẹ lọ́la ó lè má jóhun lẹ máa jẹ lọ́túnla. ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa. ṣùgbọ́n ayé ti dayé pé ayé fàmílétè ń tutọ́ nísìnyí jẹ pizza tó wà òkè wá ṣàhámà tó dáa jẹ́ àwọn ọbẹ̀ kan wà tó jẹ́ wípé tán bá sè fún ẹ tó bá jẹ tán tó wá nǹkan tó tutù díẹ̀ kan bí onígò kan tó jùlẹ̀ lé lórí àbò oníkàn tó múlẹ̀ ìṣẹ̀dá ẹ̀gá máa gbàdúrà fún ẹ. ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé. níbi tẹ́lòmíì láhùn dé tó láhùn sí rẹ̀ èdè kò lè ẹlòmíà lóhùn ò lè jẹun kí fi 5,000 jẹun mi ò lè ṣe o. civilization ló jágbá gbogbo. ìbẹ̀rẹ̀ lòmíì àti ra fùfú 20 ẹran méjì àhá. ọ̀làjúdé ẹ fún mi lẹ́bà mẹ́jọ ẹ fún mi pọ̀nmọ́ kan. àgbàgbé àṣà ìdílé wa. àní o jẹ fùfú méjì kó o jẹ ẹran bíi 10 àbí bíi 15 kí wọ́n gán mọ̀ kó o jẹ gbádùn. civilization ló jágbá. yorùbá tó sọ pé gbogbo ẹ̀mí tí ò bá ti jata ẹ̀mí yẹpẹrẹ ni kì í ṣe pé kó o kàn jata bí àkókò odò gbígbẹ sẹ́nu kó o máa ń jẹ àbáta gbígbẹ kan ló ń sọ. ìbàdànmọ́ ló túmọ̀ sí. kì í ṣe pé kó o sí ọbẹ̀ kó wá ta yòó ìyẹn ni pé ẹ̀mí ẹ̀ ti jata ìyẹn kan ló ń sọ. omi sóòrù. ṣùgbọ́n òwe ni wọ́n kàn pa láàrin ìyẹn ni wípé ẹ̀mí tí ò bá ti ṣe fàájì tí ò bá ti jẹ gbádùn ara ẹ̀mí yẹpẹrẹ ni. ilé méjì. Accepted àmọ̀ pé bùkátà ń bẹ ṣùgbọ́n bó ṣe ń sọ́ọ̀tì bùkátà tó ń sọ́ọ̀tì bills yẹn try máa take care ara ẹ̀ take care of yourself. ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa. ọmọ ni o bàbá màmá tó o bá kú tú ẹ lọ́la àwọn ọmọ máa ṣayé wọn máa jẹ gbádùn ara wọn. nínú àṣà ìdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun ìyàwó àtìkí tó bá mú débi àrò tí ó níná. torí ọmọ èèyàn lè ṣe wàhálà òun náà kéèyàn má jẹ wọn mọ́ o. látòrí kì í ṣe pé bẹ́ẹ̀ ni kì í ṣe ègún láì tọ́jú kì í ṣe gbogbo abiyamọ tó bá tọ́jú ọmọ ní ó jèrè ọmọ nílé ọkọ. ìyẹn ò kì í ṣe pé kì í ṣe gbogbo ọmọ tó bá bí ló máa jẹ oúnjẹ wọn. ọ̀làjúdé. ṣùgbọ́n ìwọ máa kọ̀ try kó o ṣe pátì tiẹ̀ ni bó ṣe wá ń ṣe pátì tiẹ̀ ìwọ náà try láti tọ́jú ara ẹ̀ tọ́jú ẹ̀mí ẹ̀ wọ aṣọ tó dáa wọ bàtà tó dáa bó jáṣọ 2 mẹ́ta ló ní try kó o wọ̀ ní time tó yẹ kó o jẹ gbádùn ara ẹ̀. mo máa ń sọ̀rọ̀ kan wípé bàbá kan wà tí bàbá yẹn bá ní 15,000 lákàntì More music at Fuji Naija. wọ́n á drop 5,000 sílẹ̀ nílé ọ̀làjú. wọ́n á wáyé àsìbí tán ti ń ta àwọn ẹja tó ṣe dáadáa kì í ṣe àwọn ẹja táyé tí wàá jẹ tá dàbí pò ń jẹ ìjò àwọn ẹja gidi tí wàá jẹ tó máa make sense àwọn ẹja 5k tó máa ṣe dáadáa àwọn ẹja 7k tó máa ṣe dáadáa. tó wá ní mọ́lì. tí bàbá yẹn bá ti wá jẹ wọ́n wá wá nǹkan tó tutù tó tutù àwọn tí mò ń sọ yẹn ó ti yá àwọn èèyàn tó tutù yẹn ni o kì í ṣe èyí tó máa fẹ́ jẹ̀dí tó tutù yẹn wọ́n lè mú 2 sí. bàbá yẹn ń lọ lé báyìí wọ́n lọ sùn. ẹnìyẹn wá lòun bí wọ́n pé kí ni reason tẹ́ fi máa ń ṣe irú nǹkan báyẹn. ó tó di pọ́n wá lò. bàbá yẹn ní tóun bá jẹ náà lòun fi gbádùn ara ó ní ọgbà tóun bá ti ń take responsibility nínú ilé dandan ni kóun ṣe fàájì. ó tó di pọ́n wá ń kàdí. so bó ṣe ń take responsibility nínú ilé tó ń tọ́jú ìyàwó tó ń tọ́jú ọmọ tí wọ́n ìyàwó ń tọ́jú ọmọ tó ń try láti support ọkọ ẹ̀ try kó jẹ gbádùn ara ẹ̀ náà. nítorí téèyàn bá kú lọ́la má gbàgbé o píìnì tó rò pé wọ́n mọ̀ yẹn àwọn ọmọ oró máa wá ATM pin yẹn wọ́n máa wá jáde ASAP. tó máa lo pressing iron òun. píìnì fóònù yẹn tó rò pé wọ́n mọ̀ yẹn àwọn kan wà tó jẹ́ wípé expert tí wọ́n gùdù sí nìyẹn wọ́n máa já fóònù yẹn wọ́n á wọnú báǹkì wọ́n á ṣe transfer. bọ̀ǹgùdù náà fi ń ṣe bẹ́ńgbà kan. ká tó máa lo kú so o ní láti ṣe fàájì because ó máa ń come sáwọn level kan tó jẹ́ wípé mistake tí àwọn ọ̀pọ̀ èèyàn máa ń ṣe ni wípé ọmọ mi ò dáa kó tọ́jú ìyàwó ó dáa kó tọ́jú ọmọ ó dáa kó tọ́jú ilé ṣùgbọ́n nígbà mìíràn ó dáa náà kíwọ náà kó tọ́jú ara ẹ kó tọ́jú àlàáfíà rẹ ẹlòmíì kò lè ra ordinary face cream àbí face soap àbí perfume tó wà òkè kó lò sí ara kóun náà kó tiẹ̀ ta sánsán á kọ̀ jáde bẹ́ẹ̀ wọ́n á máa ní bàbá iṣẹ́ bó tiẹ̀ ṣe ń ṣiṣẹ́ tó kò tiẹ̀ yọ lára ẹ̀ má ṣe yẹn mọ́
try kó o ṣe ń tọ́jú ilé tó ń tọ́jú ìyàwó tó ń tọ́jú ọmọ ìwọ náà ń tọ́jú ara ẹ jẹun tó dáa lásìkò wàṣọ tó dáa lásìkò. kágbàṣà náà lárugẹ ẹjọ kágbàṣà náà lárugẹ kágbétíà náà lárugẹ torí ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló jágbà. o ní láti tọ́jú ara ẹ kó jẹ nǹkan tó dáa. It's very very important in this life to take care of yourself, take care of your body, take care of your health. You don't put your family into your health. You don't put your family into your enjoyment. Sometimes you have to enjoy yourself, wear good clothes, eat good food. Gba àwọn settings kan wà tó jẹ́ wípé if you went there you will enjoy yourself even if it's just 30 minutes you use there. Wàá gbádùn ara ẹ ọkàn tí ẹ gan máa balẹ̀ bá ṣe ń ṣe nìyẹn. ìgbà bí ọkì ẹ fún mi ní bọ̀kọ̀tọ̀ àti bí woody school day let me chop it. Na me know wetin my eye dey see from Monday to Friday as a banker. Every day na so suit. I no dey do karakata. Every work na bulletproof. All work and no play. Make I be who a dog boy. Majaye ori mi. Maje turkey saye mi. Ẹ fún mi ní turkey. Ìgbà bí ọkì. Ẹ fún mi ní bọ̀kọ̀tọ̀. Àti bí. Food is good. Let me chop it. You be carpenter or your work na pay as you go. If you no work, you no go chop. So make you know you dey use nail crack chair. Na hammer go dey on top. You dey make bed kakaraka. Na their money go talk. Okunu ni ma fi gbé títà. So once ma. Okun tó wọ́n dín náà ìsìnkọ yẹn okun ló máa fi gbé títà. It's not like pé o ní ṣe fàájì wàá gbádùn ara ẹ pé mo sọ fún ẹ pé ètò yìí a máa ṣíra wa lọ́yẹ̀ a máa gbé àwọn àlejò wa mo fẹ́ kí àwọn èèyàn ti máa jẹ prógrámù yìí dáadáa kí n tó máa gbé àwọn èèyàn wá kódà tó bá tó àkókò kan láti máa ṣẹ̀fẹ̀ tí máa gbé àwọn tàlejò máa ṣẹ̀fẹ̀ wá tájọ máa para wa lẹ́rìn ṣùgbọ́n kó tó dìgbà yẹn náà jẹ́ ká kọ́kọ́ bá wa sọ ní pé kí ló ń jẹ́ fàájì yẹn gangan kì í ṣe wípé akọ̀rọ̀ rẹ́rìn para wa lẹ́rìn nìkan ló ń pè lágbo fàájì rárá ó ní láti jẹ àwọn nǹkan tó wà òkè ó ṣe kókó o. Na passion dey sing o and I know wetin I dey talk o. Chop. Bó ṣe ń ṣiṣẹ́ yẹn mo gbé kò yí sì kí ọkùnrin tó jáde látàárọ̀ kó wọlé padà lálẹ́ àdà ìyàwó mi àdà ọmọ kó má wàá lè kí wọ́n gangan má lè jẹ nǹkan tó wà òkè kó má lè wọ aṣọ tó wà òkè. As a woman you have to do your hair, do good hair. Tó bá ń lẹ ìkànnà níwọ̀nba kó má pọ̀ jù ṣe fashion níwọ̀nba lo cream tó wà òkè tó máa ta sánsán use good perfume use body spray múra jáde kó jẹ́ pé káwọn èèyàn rí ẹ gan kán mọ̀ pé no this one is a good person. Nǹkan tó ń pè nìyẹn kó o ń ṣe pé kó o kàn ṣe wàhálà kó o má wàá lè ṣe fàájì kó o má lè jẹ ìgbádùn ìṣẹ́jú kan gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn F9 ni. ìyẹn ló máa sọ pé wúbímọ̀ ṣe kí ni wúbímọ̀ store wọ́n mọ nǹkan tó ń sọ wọ́n á ní ẹgbẹ́ wọlé bọ̀ṣọ̀lọ̀ máa gbé bọ̀ṣọ̀lọ̀ fi yọ sí sometimes gan ó kọ lè determine pé okay as you just see money go to market lọ àwọn live chicken yẹn kàn bẹ́ẹ̀ pa kàn bẹ́ẹ̀ sì ẹ put maggi ẹ put iyọ̀ ẹ dínú pot ẹ dé pa o lè wá iyán tó wà òkè tó o lè ra pando ayé ti dayé ọ̀làjú tó o bá lè jẹ pando you can do semo with good soup tó bá jẹ́ wédú ni ṣe gbẹ̀gìrì sí jẹ́ kó wà òkè kó ṣe fàájì kó gbádùn ẹ̀mí ẹ̀. You be carpenter or your work na pay as you go. If you no work, you no go chop. So make you. Gbogbo ohun tó ń sọ both carpenter, tiler, organizer, mechanic,
bricklayers, àwọn nǹkan yẹn àwọn iṣẹ́ wàhálà tẹ́ bá bá àwọn most of tó ń ṣiṣẹ́ agbára yẹn ní site they don't spend 5,000 in a day because my wife will eat, ọmọ máa jẹun. But me ní kó má take responsibility. You have to take your responsibility inside the house, take care of your wife, take care of your children, tọ́jú ìyàwó, tọ́jú ọmọ. But sometimes you have to take care of yourself, you take care of your heart, take care of your life, because gbogbo fàájì tó fẹ́ ṣe yẹn tó bá kú tán tó lọ lọ́la, they will do so many things. Ìjọ́ tó bá kú wọ́n máa ṣe bẹ́ríà ẹ̀ tó bá dé pé o tó ẹni tán lè ṣe bẹ́ríà ẹ̀, wọ́n á ṣe fàájì tí wo ò lè ṣe láyé yẹn, wọ́n á ṣe níjọ́ bẹ́ríà ẹ̀, wọ́n á mutí, wọ́n á jà, wọ́n á fọ́gò, wọ́n á jà màlà, ẹni tó máa jẹ ráìsì á jẹ ráìsì, ẹni tó máa dún jẹ méje mẹ́ta máa jẹ. But time tọ́lọ́run sì sọ pé kó wà láyé yẹn, use sometimes to create fàájì for yourself, create enjoyment for yourself. Gbádùn ara ẹ ó ṣe kókó. Let me chop it. Àwọn settings kan wà tó jẹ́ wípé either you are in Ibadan or Lagos or Ondo or àwọn settings kan wà tó jẹ́ wípé you fit just go there to that settings to chop better food. Fàájì tá à ń sọ òun ṣe pé fàájì ẹ̀fẹ̀ nìkan, Lagbo Faaji nílò tọ́, ṣùgbọ́n ṣe fàájì tó dáa. Kì í ṣe wípé kó o má lè take care ara ẹ, kó o má lè ada especially women, àwa tá a jọkùnrin àwa la máa ń ṣe wàhálà jù. Àwọn ọkùnrin àwa la máa ń ṣe wàhálà jù torí pé a máa sanwó school, ìyàwó máa jẹun, àwọn àbúrò máa béèrè, àwọn ọ̀rẹ́ máa béèrè, àwọn tó mọ̀ máa béèrè, nílé àná náà wọ́n máa béèrè. Women will always struggle. Bó ṣe wá jẹ́ pé òun ṣe wàhálà yẹn torí pé àwọn ọkùnrin kọ́lọ̀ ń ṣàánú wa ni, kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wá ogun. Wọ́n máa ń sọ pé ẹ̀mí ọkùnrin ò kì í fi bẹ́ẹ̀ gùn. Èmi máa ń sọ pé rárá ni, àwọn most of ẹlòmíì tó ti kúlé ni àìlè jẹ́ nǹkan tó dáa, jẹ èso. Sometimes o kò lè ra fruits, you eat some fruit, jẹ àwọn èso kan tó jẹ́ wípé you go chop, wey be say you sef you go dey happy, wàá jẹ àwọn èso tó máa ṣẹ́ ara ẹ lóore. Ìyẹn náà pè pé èèyàn ń ṣe fàájì. Kì í ṣe wípé bóyá wọ́n ti ní kí n máa ṣe fàájì, mi wà ní tọ́jú ilé. No, wàá ṣe ní 70-30. Jẹ́ kí 70 lọ sínú ilé, lọ sọ́dọ̀ ẹbí, lọ sọ́dọ̀ ara. 30% tó kù jẹ́ kó wà lọ́dọ̀ ẹ. Eat some good food, then enjoy yourself. If you no work, you no go chop. So make you know, you dey use nail like chair. Now I'ma go there on top. You dey make bed, kakalaka. Na their money go talk. Okununi ma fi get it down. So once you pay the money, I assure you say your madam. Why your wife? Ní ayé àwọn ìyá wa yẹn, they will go into the farm. Wọ́n pluck àwọn ẹ̀fọ́ tó jẹ́ fresh ẹ̀fọ́, fresh ewédú. Kì í ṣe ìtàn jẹ́nsìn tó jẹ́ pé ó lè jẹ́ pé ẹ̀fọ́ ọjọ́ mẹ́ta tí wọ́n máa ti bomi yọ padà ni wọ́n tà fún wa. No, wọ́n máa ń jẹ fresh ẹ̀fọ́, fresh ewédú. Lẹ́fí máa ń wò wípé àwọn ìyá yẹn wọ́n máa ń gbádùn gan, they enjoy themselves because òun ló fi máa ń fàtẹ́mi, wọ́n máa ń jẹ gbádùn ara wọn gan. Fresh food ni, especially ẹni tó bá ń gbé lóko yẹn, irú àwọn àgbàdo nǹkan tá à ń jẹ fresh ni wọ́n máa mú tó máa jẹ tí wọ́n á ṣe. Tó bá tún tán jọ́ kejì àbíjọ́ kẹta wọ́n á tún ti lọ jẹ mí. Kì í ṣe ìsìn tó jẹ́ pé òróró everybody kó jẹ tá a fi máa ní fat tí wọ́n fi ń kó fat jọ. Ṣùgbọ́n àwọn oúnjẹ kan wà tí ó yẹ kéèyàn máa jẹ sometimes tí wàá fi ṣe fàájì. You have to be the person that tó máa ń pé ó máa ń ṣe fàájì, ẹni tó máa ń ṣe fàájì ó gbọ́dọ̀ jẹ́ wí ẹ̀dá ni. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa ń ṣe fàájì dáadáa. You have to enjoy yourself. Let me chop it. Ẹlòmíì panla jíjẹ iná ni àti láàláṣepọ̀ bí aláfiṣe. No, sometimes you may eat panla, o lè jẹ panla, ṣùgbọ́n ó máa ní settings tí panla yẹn máa bá dé. Bóyá o fẹ́ dín ata tí wọ́n pè yẹn wàá dín ata, wàá ṣe nǹkan tó dà sínú ẹ̀. Àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé tó bá notice kò sí oúnjẹ kan tó wà òkè tó wùn ẹ́ jẹ ní moment tó ń jẹ ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ tó bá ṣe kó jẹ tán, oorun tó máa sùn ní moment yẹn máa yàtọ̀. Bọ̀bọ́ mi màmá mi máa ṣe fàájì, oṣù kókó.
ohun tí mò ń jẹ́ kó yé ẹni wípé ó ṣe kókó kéèyàn ṣe kíni kéèyàn jẹ gbádùn ara ẹ̀ ó ṣe kókó. ẹ fún mi ní tọ́kì ìgbà bí ọkì ẹ fún mi ní bọ̀kọ̀tọ̀ àti bí wúni kúrú dé let me chop it. Now me know wetin my eye dey see from Monday to Friday as a banker. Every day na so suit. I no dey do karakata. Every work na bulletproof. All work and no play make I be good dog boy. Majaye ori mi, maje turkey sáyé mi. Ẹ fún mi ní turkey, ìgbà bí ọkì. Ẹ fún mi ní bọ̀kọ̀tọ̀ àti bí fúdi lùdé. Let me chop it. You be carpenter or your work na pay as you go. MC Alifulani presenter wọ́n kọ́mẹ̀ntì akínyìn ọlá náà ṣe òyìn kan sanlá akẹ́yìn náà. O lè lọ sórí ìkànnì Facebook wa Ìbàdàn rédíò ní o lè like ẹ̀ share kó kọ́mẹ̀ntì tẹ notification button ní sí Ìbàdàn rédíò tó bá ti follow tó subscribe wàá máa rí gbogbo program wa dáadáa. N tí mo sọ ni pé lọ sí Ìbàdàn rédíò fò pé méjì ní Facebook tó bá ti tẹ̀ síbẹ̀ Ìbàdàn rédíò tẹ̀ sí sórí yín tó wá lè ṣe ni wípé o ní láti follow channel yẹn subscribe so that tí ètò bá ṣe ń lọ wàá máa rí time to time like ẹ comment ìwọ náà share bó ṣe ń share tí wọ́n ń gbádùn yẹn share fáwọn ẹlòmíì káwọn yẹn náà ṣe kí ni kán láǹfààní àti jẹ̀gbádùn. Ogun òkú wa rí Ìbàdàn rédíò láwa yìí. Tí mò ń jẹ́ kó yé ẹni pé ṣèjẹ̀gbádùn ara ẹ kó ṣe fàájì kó tọ́jú ara ẹ àwọn nǹkan yẹn ṣe kókó. Fún mi ní bọ̀kọ̀tọ̀ àti bí oníkúdé lẹ́mí jọ. Ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. Ẹ fún mi ní tọ́kì ìgbà bí ọkì ẹ fún mi ní bọ̀kọ̀tọ̀ àti bí oníkúdé. Ó tọpinpin o. Is it good news or bad news? It's a good news. Ìbàdàn rédíò is a good news. Ìbàdàn rédíò is 6 months show ní 6 máa ń show all the time. Tá a bá dàbí lúdò ó máa ń wá ní double 6 ní. Àwa ò kí ń dá okòlò méjì. Ṣe bí ọba àkàtúntì ní dábàá bí ṣe ọmọ àríjọ ṣe bí ọba ìjọ mi ní má ṣe bí ọba àkàtúntì ní dábàá bí ṣe ọmọ àríjọ ṣe bí ọba ìjọ mi ní má ṣe bí ọba. Rain go fall, sun go shine, we no go tire. Night go come, they go play, we go see the dance, be on God. Rock baba, da agbajo ojo eje, kalu nkajo leku, pèsè fọ́ọ̀tì ẹ̀ ní oṣù adékòlè ní ìlú òṣòro mẹ́, adékúnà master. Tó bá wà ní àwọn settings kan nínú ilé ẹ̀ náà o lè máa ṣe fàájì gbá àwọn orin gidi àǹfààní àti máa dárúkọ àwọn orin yẹn torí afẹ́fẹ́ ni ṣùgbọ́n àwọn orin kan wà tó jẹ́ wípé tó bá wà nílé o lè má pín sometimes lẹ́yìn bá fẹ́ ṣe fàájì kan ò ní láti lọ síta ò ní láti o lè wà nínú ilé ẹ tó bá ní físà tó tutù tó kó àwọn nǹkan tó tutù síbẹ̀ dẹ̀ wá àwọn orin bí àwọn orin fújì ní àbí àpàlà ló láìkì ní àbí pop ní kó ṣe kí ni kó gbá sí kó get kó jẹ nǹkan tó wà òkè kí wà àtìyàwó ẹ kẹ́ gbádùn ara yín káwọn ọmọ ẹ fìlì pé o wà ráǹdì. ọmọ àríjọ ṣe bí ọba ìjọ mi má ṣe bí ọba aṣọ mi ọmọdé. àìmọye ọkùnrin míì
tó jẹ́ wípé fàájì náà fàájì ló kọ̀ mọ́ ṣe. Ẹlòmíì àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé wọn ò lè fún ẹ 1,000 ṣùgbọ́n tó bá lóò fẹ́ mọtí 40 million ó fẹ́ mọtí 5 million wọ́n ṣe tán àti rà á fún ẹ. Kó lóò fẹ́ jẹ gbogbo ẹja bẹ̀ tán wọ́n ṣe tán àti tó kódà kó nìkan ṣáná wọlé fún ẹ wọ́n ṣe tán àti ṣáná wọlé fún ẹ. Tó bá nìkan ṣe tó dáa fún ẹ wọ́n ṣe tán àti ṣe ṣùgbọ́n wọn ò lè fún ẹ 1,000 lásán. àwọn ẹ̀dá kan wà bẹ́ẹ̀. So àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ń ṣe fàájì they enjoy themselves ṣùgbọ́n wọn ò tọ́jú ilé wọn ò tọ́jú ìyàwó yẹn ò dá o. mo ṣe ń jẹ̀gbádùn tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì tán mọ̀ pé ẹni yìí náà jayéjayé ni o. bó ṣe wá jẹ́ jayéjayé yẹn náà try kó o máa ṣe fàájì kó o máa tọ́jú ìyàwó tọ́jú ọmọ tọ́jú ẹbí jẹ́ kí wọ́n feel present ẹ pé ní o dádì wa ò jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe dáadáa. ó lè gbé ìpolówó ọjà rẹ wá kábẹ́ polówó ẹ̀ ó sì ta. Yorùbá sọ wípé ẹ̀ta ni wọ́n ń tà kí gbogbo ẹranko tó tà torí pé bọ́mọdé bá jí bàgbà bá jí oko báyìí lọ́mọ ń bá kùkù dé. Gbólówó ọjà rẹ wá kábẹ́ ìpolówó lẹ́yìn ìwà gúnmu táwa bá bẹ́ẹ̀ polówó ó máa tà wàràwàrà tó jẹ́ pé onílé máa jẹ́ àlejò máa jẹ́ ọkùnrin máa jẹ́ obìnrin máa jẹ́. gbé advert ẹ wá jẹ́ ká ṣe kíni jábẹ́ polówó ẹ̀ bó tilẹ̀ hùn kó kéré tó o lè ra 5 minutes o lè ra 10 minutes o lè ra 30 minutes o lè ra 45 minutes kódà o lè ra oṣù kan o lè ra oṣù mẹ́ta. ìwọ wò pé business yẹn kéré bó ṣe hùn kó kéré tó yẹn máa gbé bọ̀gbọ̀ ṣọlọ ní àwa máa bẹ́ẹ̀ polówó ẹ̀ tí polówó yẹn dẹ̀ máa ṣe kíni tí polówó yẹn máa tà ní táwa ń gùdù sí tá a mọ̀ ṣe dáadáa ní ká bẹ́ẹ̀ polówó. tó bá dẹ̀ fẹ́ ṣonígbọ̀wọ́ ètò yìí náà o lè ṣonígbọ̀wọ́ ó ṣe kókó ìyẹn ni pé ó tọpinpin gbé polówó ọjà ẹ wá jẹ́ ká bẹ́ẹ̀ polówó ẹ̀. à ń bọ̀ ná àfẹ́ dé yàrá òkè lọ́hùn ká sáré lọ polówó àwọn ọjà tá a ní à padà bọ̀. Yunifásitì àti alágbàtọ́ tó ń wá ọ̀nà àbáyọ fún ọmọ wọn láti wọ ilé ẹ̀kọ́ gíga àbí ìwọ ọmọ ilé ìwé tó ti ṣe ìdánwò tó ń gbìyànjú láti wọ yunifásitì. Mádàmú jìnnà torí pé ilé ẹ̀kọ́ yunifásitì Àtìbà Ọ̀yọ́ ti kóríire dé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ kan tí yóò máa wáyé ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 13th August 2026 ní ọba Kíbìyí Model College ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Ìbàdàn níbi tí a ti máa láǹfààní láti fojú ìlú pẹ̀lú àwọn olùdarí Àtìbà University Ọ̀yọ́ títí lórí BC tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà àtọ̀ láti ṣe postgraduate and undergraduate program application support and document verification career and academic counseling. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 08033965671 tàbí 08068479555. àlá rẹ láti wọ ilé ẹ̀kọ́ gíga ti di ìrọ̀rùn. tara ṣàṣà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbaniwọlé Àtìbà University ohun àbílẹ̀. University. Ibadan, great opportunities here. Àtìbà University Ọ̀yọ́, a one-day admission education outreach coming up 13th August 2026 at Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì Mọ́kọ́lá Ìbàdàn. Come meet one-on-one with admission team, school registrar and the VC for career and academic counseling on sport admission guidance, information on undergraduate and postgraduate programs, application support and document verification. Don't miss this one-time opportunity. 13th August 2026, Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì Ìbàdàn. For more enquiries, call 0806-847-9555 or 0803-396-5671. Visit atibauniversity.edu.ng. Atiba University, empowering mind, transform. gbogbo ẹ̀mí tí ò bá ti lè ṣe fàájì ẹ̀mí ẹ pẹ́ kì í ṣe pé ẹ̀mí tí ò bá lè jata nìkan rárá
gbogbo ẹ̀mí tí ò bá ti lè ṣe fàájì ẹ̀mí ẹ̀pẹ́ ni. ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà o. lóòótọ́ àìmọ̀ ìsìnkò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ wọ́wọ́ Ọlọ́run ọba òkè ló mọ̀ wá. àsìkò tí ẹ̀dá ò mọ̀ tá a mú pàtà máa ṣe rere òun ló fà á tẹ̀dá fi ń sáré àìmọye ẹni tó ti sáré mọ́tò tó ti kọlu kẹ̀kẹ́. àìmásìkò ló ń dààmú ẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. àìmásìkò ló ń dààmú ẹ̀dá. àìmásìkò ló ń dààmú ẹ̀dá lóòótọ́ o bàbá yẹn mọ nǹkan tán kọ ọ̀rọ̀ wa ọwọ́ Ọlọ́run ló wà mí torí wípé kò mọ̀ ṣe fàájì kò wá ti torí ẹ̀ mọ̀ sáré pé ẹ fẹ́ mọ̀ ṣe fàájì fẹ́ mọ̀ ṣe fàájì fẹ́ mọ̀ ṣe fàájì ìwọ náà fẹ́ rówó ná kò wá ti torí ẹ̀ lọ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ mi sọ bẹ́ẹ̀ o. ìyẹn ni pé ẹ̀dá kan sáré ayé lásán ni àmọ́ ibi táyé yìí ń lọ sóòdẹ̀ rí ayé tó ń wò yìí ayé lópin ayé wà nínú ayé ayé gbénú ayé gbáyé pọ̀n ayé ń lọ níwájú à ń tọ́ ni bó bá rìn níwájú wà báyé wájú tó bá padà sẹ́yìn wà báyé lẹ́yìn tó bá kọjú sọ̀tún ayé ń bẹ lọ́tún tó bá kọjú sósì ayé ń bẹ lósì tó bá wọnú òbírípo ayé tún ń bẹ ń bẹ. mo ti lálàfẹ́ ètí olóluwa. ṣùgbọ́n téèyàn bá ti nígbẹ̀kẹ̀lé nínú Ọlọ́run tó ti lè gbàgbọ́ pé lóòótọ́ lọ́lọ́run ń bẹ tó ń dojúkọ yẹn ó máa stop. by next week lágbára Ọlọ́run mo kọ́lọ́run má lòkú ló ń sọ̀rọ̀ máa gbà àwọn tá a lè jọ máa tó ti yé ẹ tá a máa yọ fàájì yẹn wá tá a máa dẹ́rìn para wa ó ti yé àwọn entertainment yẹn gangan a máa gbé wa débẹ̀ láti next week lọ. àmọ́ tó bá fẹ́ ṣonígbọ̀wọ́ ètò yìí nọ́mbà tó lè pè mí sí rè 07064512128 07064512128 tó bá fẹ́ ṣonígbọ̀wọ́ ètò yìí pè mí sórí nọ́mbà yẹn àbó onípolówó ọjà kan tó fẹ́ ká bẹ́ẹ̀ polówó pàtíkùlà lórí ètò yìí nọ́mbà tó lè pè mí sí nìyẹn 07064512128. mo fẹ́ kọ́lé torí ẹ̀ ni mo ṣe ń tọ́jú owó pamọ́ èèyàn lè kọ́lé yẹn tán kó jókòó ọ̀tá olúwẹ̀ ni wọ́n sin síbẹ̀ torí wípé Ọlọ́run ò pín dọ́gba nǹkan yẹn kan lọ́lọ́run ọba mi pín dọ́gba tí ń ṣe ikú nìkan ló ṣọ̀ pé ikú dọ́gba gbogbo wa la máa kú kò sẹ́ni tí ò ní kú àmọ́ sórí ní tí ò lè kárí ilé ò lè kárí mọ́tò ò lè kárí ilẹ̀ ò lè kárí àlọ́ọ̀lù òyìnbó kò lè kárí mò ń bọ̀ ilẹ̀ ń rọ́ kò lè kárí ṣùgbọ́n lẹ́vù tọ́lọ́run bá gbé ẹ sí lẹ́vù tó wà yẹn pẹ̀lú lẹ́vù yẹn náà try kó máa ṣe kíni kó máa ṣe fàájì. ilé gbẹ́dọ́gbẹ́dọ́gbẹ́ bí ọ̀gẹ̀dẹ̀gbẹ́ látẹ̀kùn fẹ́ bí gẹ́dú ṣe ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. àìmásìkò lọ́rùn ẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. àìmọye ẹlòmíì tó jẹ́ wípé wọ́n ti sáré ayé eré ayé yẹn ni wọ́n sá tí wọ́n kú sí. balẹ̀ yẹn lè sáré ayé mọ́ náà fi sọ pé ayé ń lọ à ń ṣe kí ni à ń tọ̀ mí ní kó lọ ṣògùn owó torí pé o fẹ́ ṣe fàájì
mi nítorí pé o fẹ́ ṣe fàájì kó lọ rìnrìn tí ò yẹ kó rìn sáré ẹ níwọ̀nba lóòótọ́ dáa kéèyàn sáré torí olórin kan sọ pé sáré kó má bàa wáyé lásán ó ní rántí pọ́lọ́hún ò dá ọ lásán ó ní má dúró ayé gan ò dúró lásán. ẹni rówó èlójú àlá tó ń dunnú. ẹni kò tẹpá mọ́ṣẹ́ ẹ̀ nítorí ebi. ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. àyìnbáṣikò lọ́la mú ẹ̀dá. ọ̀rọ̀ èmi àti ọwọ́ Ọlọ́run ló wà kò sí lọ́wọ́ ẹ̀dá àlàyé kankan sórí má jẹ́ ń parọ́ fún ẹ tó bá bìlífù wípé nìkan máa hẹ̀pù mi kò sẹ́ni tó máa hẹ̀pù ẹ o oníkálukú báyìí ní ìsìn yìí báyìí gbé ẹ tó bá ń gbọ́ dákun gbẹ́rù rẹ ọmọ má sọ Jésù ti kẹ́tẹ́kẹ́tẹ́ Jésù gan báyìí ní ìsìn gan òun gan bills tó wà lọ́rùn tiẹ̀ gan pọ̀ tó fẹ́ sọ̀tì ṣùgbọ́n máa ṣègbìyànjú sáré bó ṣe máa dáa fún ẹ bó ṣe wá sáré tó ń dáa fún yẹn tó ń ronú tó ń rí ṣe tó ń rí owó náà yẹn try máa ṣe fàájì máa jẹ̀gbádùn ara ẹ̀ mò ń tẹnumọ́ try máa ṣe fàájì. mo fẹ́ ká jẹ̀gbádùn orin yẹn fún ìṣẹ́jú dẹ̀. ṣé nítorí ebi ọ̀rọ̀ gbogbo lọ́wọ́ Olúwa ló wà. àyìnbáṣikò ló ń dààmú ẹ̀dá. ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. ire tèmi ó máa ní kọjá mi. ire tèmi ó máa ní kọjá mi. wọ́n bá mi ṣe bàbá ó máa kọjá mi. wọ́n bá mi ṣe bàbá ó máa kọjá mi ò láyé. àtúntò ló dààmú ẹ̀dá o. ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. gbogbo ọkàn tó ń gbọ́ mi lọ́wọ́ ire rẹ ò ní kọjá rẹ adùn rẹ ò ní kọjá rẹ. ìlàkàkà rẹ nílé ayé ò mọ̀ ní já sásán bẹ́ẹ̀ ìlàkàkà tèmi náà ò ní já sásán nílé ayé. ilé ló fẹ́ kọ́ sọ fẹ́ lẹ́dùnmarè. gbogbo àdáwọ́lé mi àti ẹ máa yọrí sí rere. gbogbo èèyàn kan tẹ̀ ń ṣàìsàn mú fàkókò yìí gbàdúrà fún yín pé nínú àìsàn yín Ọlọ́run kó fún yín lálàáfíà o. ló fẹ́ ní sọ fẹ́ lẹ́dùnmarè. gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ìṣòro kan tàbí ìkejì mo gbàdúrà fọ́ba mi òkè pé yóò yọ yín kúrò ńbẹ̀. gbogbo ẹ̀yin ọkàn tí ẹ wà rówó ná tí ẹ rówó lò tẹ̀ ń tiraka tí ò jọra wọn lọ́la àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní tí ó sì tì láti wákàtí ìlọ ẹ ò tún jìyà mọ́. gbogbo ẹ̀yin tí kánákàtàkátórì mi bá fẹ́ra mo sọ̀rọ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì tí ó mọ rìn lọ́wọ́lọ́wọ́ yìí wípé ẹ tún náà kàtàkátórì mi mọ́. gbogbo owó kan tó ní kòkó tí Ìbàdàn rédíò lọ́rùn ò ní náà kàtàkátórì mi ò ire rẹ ò sì ní kọjá rẹ ṣàmì àdúrà. ire tèmi náà ò ní kọjá mi ire bàdó náà ò ní kọjá bàdó ire gbogbo wa ò ní kọjá wa. àkóbá ọba máa jẹ kárí. pàdó ní bá wa gbé lọ sọ́tún ló ń bá wa gbé lọ sósì àwọn náà ń pò pọ̀ tí tó fi ń dàbí kẹ́míkà àwọn ló ń jẹ́ kó lè máa gbóhùn wa tó bá ti ń gbọ́ bàdó kó pé méjì máa bọ̀ ní Ìbàdàn rédíò ó ta mìíràn. ọ̀rọ̀ gidi ni ẹ̀ṣẹ̀ ní àdúrà. ṣùgbọ́n lọ tó bá ti ṣáà ti fẹ́ máa gbádùn Ìbàdàn rédíò jókòó ti Ìbàdàn rédíò lọ́rùn wàá gbọ́ ètò tó dáa wàá gbọ́ gbogbo ohun tó dáa wàá máa gbọ́. ló ṣe fàárì. very soon tó bá yá a máa láwọn táìmù kan tí ẹ̀bùn á máa ṣẹlẹ̀ lórí program yìí ṣùgbọ́n ìgbà yẹn ń bọ̀ ẹ̀já ọkọ̀ mọ́ ta mí rárá náà.
ìwọ ló dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. wàá try kó tẹpá mọ́ṣẹ́ gbogbo ẹ̀dá tó bá fẹ́ jẹ̀gbádùn tó fẹ́ wà òkè láwùjọ o ní láti tẹpá mọ́ṣẹ́ ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ṣe ní moment téèyàn wà lọ́dọ̀ lèèyàn lè sọ pé èèyàn struggle tí ọba ti ń di pé èèyàn ti ń 50 èèyàn ti ń 55 50 gan tún ti lọ fà lẹ́yìn bá ti ń 45 tó ti ń súnmọ́ 50 yẹn àwọn iṣẹ́ agbára kan wà téèyàn ní lè ṣe mọ́ kódà láti 30 32 33 34 35 ó máa lójú iṣẹ́ agbára téèyàn lè ṣe mọ́ á lójú wàhálà téèyàn lè ṣe mọ́ ìyẹn ni wípé ní moment tó wà lọ́dọ̀ under 20s under 18s ẹ fi ṣiṣẹ́ dáadáa kó lè ṣe kí ni tó yẹ kó tó bá dọjọ́ alẹ́ wà lè jẹ gbádùn ara ẹ̀. Time is not waiting for anybody. Ìgbà ò dúró di ẹnì kankan. Ọjọ́ ń lọ bí òréré, ìgbà ń rí bí àná. Sórí ọ̀la kì í tán lẹ́yìn ọ̀la. Tó o bá fi gbàgbọ́ ẹ̀ dọ́là pé ìwọ tó bá dọ̀la màá lọ ṣé jàre. Tó bá dọ̀la màá lọ ṣé jàre. Ṣé o tí mọ̀ bóyá o máa dọ̀la? Yorùbá fi mọ́ sọ pé ará àdúgbò kan kì í dọ̀la. Ọlọ́run ló lẹ̀mí èrò. Ẹ ṣàmì àdúrà yìí o. Kára lè máa kó bá wa. Ẹ ṣàmì àdúrà yìí o. Kára lè máa kó bá wa. Ayé ò ní kó bá ọ, ayé ò ní kó bá mi. Ogun àkóbá ó kéré mọ́ kò ní jẹ́ tèmi àti ẹ. Ẹ mú dáadáa òun ló ṣe kò ní jẹ́ tiẹ̀. Mi àdúrà yìí o. Káráyé máa. Ogun tó o mọ́wọ́ tó o mẹ́sẹ̀ ò ní jà ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà ní ìṣòro kan tàbí kejì tó jẹ́ pé ohun tẹ́ mọ́wọ́ tẹ́ mẹ́sẹ̀ ló gbé yín débẹ̀ Ọlọ́run mi ọba òkè á máa yọ yín kúrò. Ìyá àwọn tó wà ní kirikiri tó wà lálágbọn tó jẹ́ pé ní tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ ló gbé wọn débẹ̀. Mo gbàdúrà fún wọn kan tó ń gbọ́ mi tó ń wò mí lọ́wọ́ pé ogun àkóbá àdábá ò ní jẹ́ tiẹ̀ ẹ mú dáadáa òun ni kò ní jẹ́ tèmi àti ẹ̀ ṣàmì kó gbé tó àdúrà mi. So láti jọ́ mẹ́jọ lọ a máa pé méjì lórí ètò yìí tá a máa gbé ètò yìí débẹ̀ tájọ máa ń ṣàwàdà tájọ máa tì í bọ̀rọ̀ alára ó ti yẹ tá a máa ṣẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ gidi torí pé ní mọ́mẹ̀ntì téèyàn wà báyìí ní téèyàn ní ìdí nìyẹn kó jẹ̀gbádùn kó wà nínú ilé ẹ kó entertainment tó wà òkè kó dẹ̀ síbi méjì tó ti lè bá Ìbàdàn rédíò náà mu. Kò síbi méjì tó ti lè ṣe fàájì tó ti lè gbádùn ẹ̀mí ẹ̀ kọjá Ìbàdàn rédíò lọ. We give qualities la máa ń gbé jáde àwọn ètò tó máa gbọ́ tí ẹ máa ṣí wàá rẹ́rìn-ín wàá gbọ́ eré orí ìtàgé gbogbo ẹ̀ tí wàá gbọ́ tó máa wà òkè. Ọ̀sánwárù ìgbín mẹ́díọ̀nù ọkọ̀ ṣẹ́rí ìgbín mẹ́díọ̀nù ẹ sámà mi ìgbín mẹ́díọ̀nù. Ìbàdàn rédíò ta wọ́n yọ ó kọjá rẹ́kẹrẹ́kẹ́ o. Ìkànnì tó ṣe kí ni tó ta wọ́n yọ ìkànnì tó kọjá rẹ́kẹrẹ́kẹ́ ni. Ẹja máa fi èyí dágbére díẹ̀díẹ̀. Mo sọ fún ẹ wípé má jata láta má jẹpo ilépo má mú mi olómi má wọ aṣọ aláṣọ
má bà tèèyàn jẹ́, má sáré pé kí tèèyàn ó bàjẹ́, má wo tẹni tó ń dáa fún kínú ẹ̀ kọ̀ dédé máa bí ẹ, má rí gbogbo ẹni tó ń gòkè kó wá wo pé bó ṣe máa jábọ́ lulẹ̀. Ìwọ tó dẹ̀ wà lókè bẹ̀rù ẹni tó wà nísàlẹ̀ nítorí ẹni tó wà nísàlẹ̀ ò kọ̀ kẹ́ni tó wà lókè ò jábọ́ kóun bá lè fi gòkè. Ṣó yẹ má rẹ ẹni tó ń dáa fún kó wá mọ lára ẹ̀ kó máa bínú ẹ̀. Ọlọ́run tó ṣe tira bí elépo ó di dandan kó ṣe tira bí aláta. Ẹni tó mu gàrí, ẹni tó ṣe indomie, ẹni tó ṣẹ̀wà, ẹni tó ṣe ṣu, ẹni tó fẹ́ jẹ bread, ẹni tó fẹ́ ṣe àṣàrò àti ẹni tó fẹ́ gúnyán àbí nǹkan kan, oníkálukú ló máa jẹun ṣùgbọ́n time everybody máa jẹun ló kò máa yàtọ̀. Ìyẹn ni wípé ìgbà ní gbogbo nǹkan, àsìkò ní gbogbo nǹkan. Ṣùgbọ́n tó o bá ti nígbàgbọ́ sórí ní tí ò tó yẹn, ó máa padà wá ṣẹ́kù. Ohun tó rò pé kò ṣẹ́kù yẹn á padà wá di tó máa di ọ̀pọ̀. Ọlọ́run tí ń ṣe bẹ̀ òkú ò nídìí àrò rẹ̀. Má wò wípé torí pé ó dáa fún lágbájá kan wá bínú ẹ̀ fílẹ̀. Ìwọ náà ṣùrùgbẹ́ni tó ń dáa fún ṣùrùgbẹ́ni tó fẹ́ gòkè kí gòkè títí ẹ náà kò lè yá. Láṣẹ Ìdùmarè búburú ò ní ṣẹlẹ̀ sí ọ, búburú ò ní ṣẹlẹ̀ sí mi náà. ọmọ òkúlọ̀ ọ̀kadà ìgbìnàjà grand patron ọ̀kadà Mo sọ fún ẹ pé tó bá fẹ́ ṣonígbọ̀wọ́ ètò yìí wá ṣonígbọ̀wọ́ ètò yìí. Nọ́mbà mi nìyẹn 07064512128 07064512128. Tó o bá wá fẹ́ pe nọ́mbà mi, o lè pe nọ́mbà tó wọ studio line náà tàbí kó o mẹ́sẹ̀jì wa ní all platform wa ní Facebook pé o fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí àbò fẹ́ polówó ọjà. Studio line tó lè pèsè náà 07047890475. Nọ́mbà tó wọnú studio nìyẹn, o lè kó kọ́ dandan pé o pè mí náà, o lè pè wọ́n pé tọ̀ mo fẹ́ ṣe ìpolówó ọjà bó tilẹ̀ wù kó kéré tó jẹ́ ń pe nọ́mbà yẹn lẹ́ẹ̀mejì sí kó o lè gbọ́ 07047890475. ẹnìkan lòun ò tí kọ́ tòun ó dà 07047890475. nọ́mbà tó ṣe kíni tó wọlé agbára nìyẹn. Tó bá ti pè pé mo fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí àbí mo fẹ́ polówó ọjà bó tilẹ̀ wù kó kéré tó máa gbé bọ̀ ká bẹ́ẹ̀ ṣe. Àwa kúrò ní apàtẹ tó máa ń pàtẹ tí kì í tà, àwa máa ń pàtẹ tá dẹ̀ máa ń tà. Tó bó tilẹ̀ wù kí ìpolówó ọjà yìí kó ṣe kíni tó máa gbé bọ̀ ká bẹ́ẹ̀ ṣe. Ẹ wo ẹja máa fẹ́ lẹ́yìn náà dágbére díẹ̀ tó ń nǹkan ní nǹkan. Níjọ́ mẹ́jọ ikú ò ní pa ọ́, ikú ò ní pa gbogbo ọkàn tó ń gbọ́ mi, gbogbo ojú tó wò mí àti ìwọ tó láìkì tó kọ́mẹ̀ntì ikú ò ní pa ọ́. Ìbàdàn rédíò yóò mọ̀ ní bàjẹ́, Ìbàdàn rédíò yóò ní dàrú, ókè báyìí ní Ìbàdàn rédíò ó mọ̀ lọ. Ọdọọdún làwọ̀ gbogbo, ọdọọdún làrá àwùsá, ọdọọdún ní pèrègùn pààrọ̀ aṣọ, lọ́dún lóṣù lọ́sọ̀lẹ́sẹ̀ lójoojúmọ́ lámọ̀ gbọ́ Ìbàdàn rédíò làwọ̀ sì mọ̀ wà nígbà gbogbo. Bọ́lájí Àjàrà lórúkọ tèmi. Èmi lọ́mọ Ìjẹ̀bú ọmọ èrè níwà tó bá wùn Ìjẹ̀bú àwọn ní ẹ̀rùn níwíní tó bá wùn Ìjẹ̀bú àwọn ní ẹ̀rùn níwíní tó bá wùn Ìjẹ̀bú agbẹ́ni alóhùn ṣọdún alágẹmọ. Èmi ò rẹ́ni tó mẹ́gún ọgbó bá rẹ̀ yan bàbá mi ló mẹ́gún ọgbó rẹ̀. Máa fíjù Ìjẹ̀bú tí ń fọjọ́ rẹ̀ gbìnà ọmọ ẹlẹ́dìí yóò gbogbo nàgà. Ẹdìyẹ bà lókun arò ẹdìyẹ mi lọ́mọ Ìjẹ̀bú ọmọ adúrú má dọ́ má dúró gbóṣù pé dìé jẹ. Àwa lọmọ dúdú lé ọmọ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ bẹ́ẹ̀ ṣe ò sí nílé. Àwa lọmọ onígbò máwọ̀ àjòjì tó bá wọ gbówó yóò dẹ̀bọ̀ra. Ìran Ìjẹ̀bú ló kọ́ náwó dọ́là kóyìnbó tó dé òyìnbó dé tán lówó ọ̀hún pọ̀ sí. Níjọ́ mẹ́jọ á mọ pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Láìkì ẹ̀, kọ́mẹ̀ntì ẹ̀, kò ṣí ẹ̀, ó dàbọ̀. halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá mo ti lálábẹ́ ètì mo lólúwa ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. àìmásìkò ló rà wọ́n dá.
òbí àti alágbàtọ́ tó ń wá ọ̀nà àbáyọ fún ọmọ wọn láti wọ ilé ẹ̀kọ́ gíga àbí ìwọ ọmọ ilé ìwé tó ti ṣe ìdánwò tó gbìyànjú láti wọ yunifásitì mádàmú jìnnà torí pé ilé ẹ̀kọ́ yunifásitì Àtìbà Ọ̀yọ́ ti kórìíre dé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ kan tí yóò máa wáyé ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 13th August 2026 ní ọba kíbìyí model college ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Ìbàdàn níbi tí a ti máa láǹfààní láti fojú ìlú pẹ̀lú àwọn olùdarí Àtìbà University Ọ̀yọ́ títí lórí BC tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà àtọ̀ láti ṣe postgraduate and undergraduate program application support and document verification career and academic counseling fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 08033965671 tàbí 08068479555 àlá rẹ láti wọ ilé ẹ̀kọ́ gíga ti di rọrùn tara ṣàṣà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbaniwọlé Àtìbà University ọ̀hún àbí ẹ̀. University. Great opportunities here. Àtìbà University Ọ̀yọ́, a one-day admission education outreach coming up 13th August 2026 at Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì, Mọ́kọ́lá, Ìbàdàn. Come meet one-on-one with admission team, school registrar and the BC for career and academic counseling on sport admission guidance, information on undergraduate and postgraduate programs, application support and document verification. Don't miss this one-time opportunity. 13th August 2026, Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì, Ìbàdàn. For more enquiries, call 0806-847-9555 or 0803-396-5671. Visit atibauniversity.edu.ng. Atiba University, empowering mind, transforming future. University. Ìbàdàn Radio. Ṣe bí ọba àkàṣìkì ní dábà bí ṣe nílé ọmọ àríjọ ṣe bí ọba ìjọ mi ní má ṣe bí ọba àkàṣìkì ní dábà bí ṣe nílé ọmọ àríjọ ṣe bí ọba ìjọ mi ní má ṣe bí ọba. Gbẹ̀ngò fọ Sango ṣáà ní ìjọba rédíò. Àlèṣe ká má sọ̀rọ̀ Ìbàdàn ìlú bí Olúyọ̀lé ara mi kọ̀ wọ́n kọjá yìí. Àlèṣe ká má sọ̀rọ̀ Ìbàdàn. Àlèṣe ká má sọ̀rọ̀ Ìbàdàn. Àlèṣe ká má sọ̀rọ̀ Ìbàdàn ìlú bí Olúyọ̀lé ara mi kọ̀ wọ́n kọjá yìí. Àlèṣe ká má sọ̀rọ̀ Ìbàdàn. Kọ́hún ní Ìbàdàn láàrin òkúta o. Èyọ̀ ní Ìbàdàn láàrin ẹ̀pẹ́ o.